Mo sọ̀rọ̀ kan ní ẹnujọ́ mẹ́ta yìí. I spoke certain days ago. Oníjẹjẹ mọ̀ pé problem orílẹ̀-èdè. This nation. Tó bá fẹ́ tí president wa bá fẹ́ kó soft. If our president wants a solution, ohun tó lè ṣe wà. there's something he can do. Ṣé kí n sọ? Should I tell you? Down. You're not talking. Ṣé kí n sọ? Should I say it? Ṣé gbogbo wàhálà yìí? All this problem. Ohun tí ààrẹ bá fẹ́ ṣe dáadáa. If the president wants to do well, kó arrest gbogbo àwa pastor. he should arrest all our pastors. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Lọ́tọ́ àti ìgbẹ́nu tó ń báyìí ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Bàbá wòlíì CAC jáde. Ó ní kí Tinubu arrest gbogbo àwọn man of God. Ó ní àwọn gangan ní problem Nàìjíríà. Ẹ̀gbọ́n ẹ̀yìn tèmi mi ò tí gbọ́rọ̀ eléyìí. Bàbá yìí ní àwọn ní problem Nàìjíríà gangan. Wọ́n ní tẹ́ pé nínú Bible gangan. Wọ́n ní àwọn wòlíì wọ́n dìde àdúrà fún ìlú yẹn. Ìlú yẹn dẹ̀ ní àtúnṣe. Wọ́n ní kí bàbá Tinubu ó láti arrest gbogbo àwọn olórí ìjọ kákàkiri. Wọ́n dárúkọ àti MFM o àti Adeboye o àti bàbá Hezekiah àti CAC àti gbogbo ẹ̀. Ó ní kán kó gbogbo wọn lọ sí Igbó Square. Ó ní ọ̀hún tí ò tán bá gbàdúrà kí ìlú Nàìjíríà bá lè dá. Ẹ jọ ṣe bóyá jẹ́ kó rí nìyẹn. Now tó bá sọ pé àwọn men of God yìí àwọn náà pẹ̀lú problem Nàìjíríà. Àwọn kan máa bá àwọn èèyàn jà lóríṣiríṣi pé wọ́n ti problem Nàìjíríà. All you could see them doing is building big churches for their own pockets. They don't build factories, companies, doing things that will impact people, but what will refill their pocket is what they always do. But when you're money, but when you look at it, go mega church, 100,000 congregation, 100,000. Okay, can you show me any one of these pastors that have a factory that employed 50,000 people? Bàbá yìí ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó tú àṣírí gbogbo àwọn alàgbà ìjọ jáde ẹjọ́ ẹ jẹ́ ká gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ bàbá CAC ti sọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Mo sọ̀rọ̀ kan ní ẹnujọ́ mẹ́ta yìí. I spoke certain days ago. Oníjẹjẹ mọ̀ pé problem orílẹ̀-èdè. This nation. Tó bá fẹ́ tí president wa bá fẹ́ kó soft. If our president wants a solution, ohun tó lè ṣe wà. there's something he can do. Ṣé kí n sọ? Should I tell you? Down. You're not talking. Ṣé kí n sọ? Should I say it? Ṣé gbogbo wàhálà yìí? All this problem. Ohun tí ààrẹ bá fẹ́ ṣe dáadáa. If the president wants to do well, kó arrest gbogbo àwa pastor. he should arrest all our pastors. Àtèmi náà. Including me. Pẹ̀lú bọ́n bàbá. And all our fathers here. Àti bàbá wa tó wá láti ìlú Èbó And our father from America. Bàbá tó wà lọ́nà express yìí somebody shout hallelujah kan gbé Our òun náà. father over there. Fire on the mountain kan gbé òun Even náà. the one on Hezekiah kan gbé òun náà. Hezekiah should be arrested. Kan wá ru gbogbo wa lọ Abuja. Take us to Abuja. Kan wá tì wá mọ́ Eagle Square. And you put us in Eagle Kí Square. Tinubu wá sọ pé. And Tinubu should say. Ohun tí mò ń sọ ó wà nù Bíbélì o. It's in the scripture. Màá fẹsẹ̀ múlẹ̀ nù Bíbélì o. I will establish. Kí Tinubu wá sọ And pé. Tinubu should say. Kó wá bá wa. Should come to us. Kan gbé microphone fún. And give us microphone. Kó ní ẹ̀há. Yes. Tí ìṣòro orílẹ̀-èdè ò bá solve. If the nation problem does not solve. Láàárín ọjọ́ mẹ́ta. Within 3 days. Kó pe èmi kó mú mi jáde láàárín Call yín. me out of them. Kó gbé sójà kó tí kò náà ti kó sójà bíi 5,000 kí As wọ́n ti mú ògógó yó kí wọ́n kó ìbọn tì wá báyìí. It's gone. Kó wá sọ pé And say. tí ẹ ò bá gbàdúrà If you don't pray. kí orílẹ̀-èdè padà bọ̀ sípò. Come back to the Ẹni place. tí mo fẹ́ kọ́kọ́ fi ṣàpẹẹrẹ The ni. first example. Kó wá mú mi jáde And láàárín bring wọn. me out of there. Kí wọ́n gbébọn fún mi kó sáà. Shoot me like Kí n that. ta kúkúkúkúkúkú. And I should just die. Kó ní bí gbogbo yín yóò ṣe kú ni. Ẹ̀ẹ́dì táwọn èèyàn ó kígbe. People will Gbogbo àwọn bàbá ẹ̀ ni ó sọ àsọtẹ́lẹ̀. Kẹ́gbọ́rọ̀ Olúwa. Hear the word of God. Wòye ọ̀la o. This time tomorrow. Àtà ráìsì ní kóńgò kan. Rice will be sold. Wòye ọ̀la gàrí ó di lílọlẹ̀. Wòye ọ̀la ọ̀rà iṣu àbí òbí rí bẹ́ẹ̀. A tuber of yam. Won't it be so? Kò sẹ́ni ó fẹ́ kú. Nobody wants to die. Ṣebí Èlíṣà wà nínú ìlú yẹn. Elisha was in the city. Ó wà ń bẹ̀. He was there. Tí ìyẹn fi mú. There was famine. Ṣùgbọ́n torí pé ó jẹ́ wòlíì But tó rí because a jẹ. prophet that was able to eat. Ọ̀pọ̀ àwọn bàbá ò ní láìkì mi Our lórí father yìí. will not like me on Èwo this. ni ká fèmí I ṣàpẹẹrẹ. said, make me as an example. Mo ti bímọ.
ní bá kú tán tẹ̀ sàsọtẹ́lẹ̀ tán ẹ̀ sòkú mi abẹ́ ní ṣe ọmọ mi ẹ̀ máa bá tọ́jú wọn àti ìyàwó mi. You will take care of them and wife. ẹ̀gbọ́n tí ọba yẹn sọ Look at what ó he ní said. ní òní By today, lórí Èlíṣà the head of Elisha máa kú ọlọ́run will rẹ̀ be head níbi tó wà where he was tó jẹ́ wòlíì as ọlọ́run. a prophet of God. ẹ bá wo 2 Kings chapter 7 2 Kings chapter 7. Èlíṣà wípé Elisha wèrè said, ní ọba yìí o that king is ẹ mad. tilẹ̀kùn ó lè máa rán yẹ̀bọ̀ lóòótọ́ ó mọ̀ pọ́ba yẹn lè ṣe Even the king can ó do ní it. ẹgbẹ́ ọ̀rọ̀ olúwa Hear the words of God. báyìí lolúwa lọ́wọ́ ọmọ Thus fún hear mi the Lord God of hosts. àṣà òṣùwọ̀n kan ní sẹ́kẹ̀lì kan o ìjòyè kan ní ọ̀gbádùn A master, you are not okay. ọ̀fẹ́ kú You don't want to die. olórí burúkú ni ìwọ burúkú You yìí are stupid. ẹ wo ojú rẹ lọ́dẹ̀ fi rí. You only with your eyes you will see it. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.